Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. يا ربنا يا إلهي ذا شيخنا تاج عيني يا ربنا يا إلهي واغفر لعبد الرحيم يا ربنا يا إلهي أهي وآسي أبائي يا ربنا يا أكرمك الله ربه Ọlọ́run ti ràn mí lọ́wọ́ pé èlé sọ̀rọ̀ púpọ̀ ní alhamdulillah. Sheikh wa ọmọlẹ́yìn tí bàbá wa Láàjì àgbà ń bẹ ní Jèkó. Adallahu hayatahu. Wá sí tìmú owó transfer rẹ̀ fún ọmọlẹ́yìn tí bàbá wa Láàjì àgbà wọ̀. Ẹ yọ̀dà ìlú torí pé ẹ ò gbà tí mo ti dé mo sì fara dà á kí n jókòó bá àbí ó sì di dandan ká fara dà á torí náà èèyàn sì máa sinmi ẹ yọ̀dà mi kí n lọ sinmi ọmọlẹ́yìn bẹ ní ọmọlẹ́yìn ló sì wá mo rántí ijọ́ tí bàbá wa Yahya Murtada ọlọ́mọba kí wọ́n bá wa jẹun lókè àdúgbò. Àwọn pẹ̀lú àfáà mi lé wá sí lálùkù lọ́dọ̀ bàbá wa náà làpapọ̀. Àlájì àgbà wa rán àfáà mi ń sẹ́ bàbá wa Yahya Murtada ti dé. Àfáà mi wá ní kí n máa lọ òun. Bàbá ti tàsùkò tí wọ́n pe àwọn kí n ṣàdúrà kí n sì kí ọ̀rẹ́ àwọn pé iṣẹ́ bàbá ni ọ̀já wọn wá. Èmi ń gbé bẹ́ẹ̀ bàbá wa Yahya Murtada lọ́ba akẹ́wọ̀n wọn ò tí ì jẹ́ kí wọ́n tiẹ̀ pé ẹnìkan pẹ́ẹ́lẹ̀ kí wọ́n ti wá tán ní afáàyèdà wọn náà àdájọ́ àgbà náà wọn tí wọ́n sì ní máa kí n tọ̀ èmi náà ń lọ nù ní ìwọ kó ṣe wá sí àwa méjèèjì èmi ni wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ èmi náà wà fọmọlẹ̀ yìí lẹ̀ ní ìlú ni tí ó sì gbọdọ̀ mọ́ tí ó sì gbọdọ̀ kọ́ kò gbọdọ̀ kọ́ torí pé senior rẹ̀ lèmi. Èmi ń bẹ ní kíláàsì ẹlẹ́ẹ̀kẹrin Sanawi ọmọlẹ́yìn bẹ ní kíláàsì ẹlẹ́ẹ̀kẹta Sanawi kò gbọdọ̀ kọ́ mo sí ní ọ̀rẹ́ ẹ̀yin ìmáàmù ọlọ́jà rí ibẹ̀ ẹ ṣe adékùnmọ́ bí ìjókòó yìí ìjókòó àwọn àlùfáà yìí. من فخر إلا لأهل العلم إنهم على الهدى لمن استهدى أدلاه على الهدى لمن استهدى أدلاه. ìjọba àwọn àfáà yìí lọ́tún ló sì àwọn àlùfáà yìí. وقدر فعلته في القول حسنه. gbogbo ẹ̀yin àlùfáà lọ́tún ló ti tẹ wá láti ilé tiwa tẹ fi lé yín lẹ̀ ẹ torí ọmọ yín wá torí ọmọ yín lẹ fi wá. والجاهلون لأهل العلم أعداء. alábùkọ́ jókòó lẹ̀. والجاهلون لأهل العلم أعداء. ọmọ ọba alákùkọ nù bàbá tó bí bàbá rẹ̀ lọ̀rẹ́ pẹ̀lú bàbá tìmí. ọlọmọsà yìí á fi bàbá rẹ̀ ọba alákùkọ. من فخر بالله لأهل العلم إنهم. bẹ́ẹ̀ bá wò ó bá wò ẹ́ rò pọ̀ ọba alákùkọ lẹ́ wò ni. ọlọmọsà yìí á fi ọba alákùkọ. jókòó lé ọmọ ìyá mi jókòó dáadáa mọ́ dìde dúró. من فخر إلا لأهل العلم إنهم. ètò wa ní bí bá tiẹ̀ ní sọ̀rọ̀ èyí ní sọ̀rọ̀ púpọ̀
àáfàá mi ní lọ́wọ́ àlàáfíà mi ọ̀nà wa dà. على الهدى لمن استعدى أدله. ẹ̀yin náà kú kọjá púpọ̀ ẹgbẹ́ àáfàá àti ọmọ akéwú ẹ wá lọ́mọ akéwú ó sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ àáfàá rẹ̀. على الهدى لمن استعدى أدله. ọlọ́run ní dààmú yín àáfàá mi. وقدر فعلته في القول يحسن. ajétúmọ̀ bí. وقدر فعلته ما كان يحسن والجاهلون لأهل العلم أعداء. ajétúmọ̀ bí. ففز بعلم تعيش حيا به أبدا. ẹ̀yin àáfàá ẹ̀yin lọ́lọ́run kó gbogbo nǹkan lé lọ́wọ́. ففز بعلم. bẹ́ẹ̀ bá ló wọ́n yẹ̀yẹ́ yín ọlọ́run ó sì yẹ̀yẹ́ òun náà. ففز بعلم. ọlọ́run kan sáà gbé yẹn ni èmi ní sọ̀rọ̀ nígbà nílé yìí bá wọ́n sì ní wọ́n jìyà aláya àwọn gbé. ففز بعلم تعيش حيا به أبدا. wọ́n sì dá gbogbo olúrú pẹ̀lú pé wọ́n gbé Buhari tí wọ́n gbé ọ̀tọ̀ ni èmi mo jókòó yìí èmi ò sì ṣe é gbé. والناس موتى وأهل العلم أحياء. ẹni wọ́n gbé orúkọ tiẹ̀ ọ̀tọ̀ Buhari Jamiu sọmọ pé ní ń jẹ́ ó ti akọkọ̀ mọ́ Buhari Musa ẹ̀ ń sí èrè. ففز بعلم تعيش حيا به أبدا. òun kọ́lé sí ìrẹ́lẹ̀ ẹ́sprẹ́sì èmi kọ́lé sí kátó dé ẹ́sprẹ́sì gbọ́dọ̀ àjọra wọn. ففز بعلم تعيش حيا به أبدا. owó ọ̀hàn èmi hàn gbọ́dọ̀ àjọra wọn. ففز بعلم تعيش حيا به أبدا. ajé tó máa bí. والناس موتى وأهل العلم أحياء. ìbọ̀ òòrè ètò wíìnì àwọn àfáàní àwọn tó ń bá wíìnì. والناس موتى وأهل العلم أحياء. ẹ̀yin àfáà gbogbo èèyàn ló kú ẹ̀yin nìkan láàyè bọ́bá dàrú ẹ̀yin ni wọ́n pè bọ́bá dà ẹ̀yin ni wọ́n pè. لولا المعلم bí ẹ bá sọ láàfáà bí ẹ bá sọ lájẹ́ ló pé bí ẹ bá sọ láàjẹ́ àgbà. كان الناس كلهم. bàbá alájà àgbà wọ́n ṣe dáadáa láyé wọ́n dààmú láyé torí ọmọ ọlọ́mọ ni. لولا المعلم كان الناس كلهم. bí ọba sí lọ́wọ́ alájẹ́ àgbà wọn ni tí ò sí àwọn bàbá lágége tí ò sí àwọn bàbá wa ń dá sàlẹ̀ àti àgbà lọ́rùn lọ́wọ́ àtàwọn tí ń tún múlẹ̀ ní lọ́wọ́ nísìnyí. tí ó sì sírú àwọn ẹni ọlọ́run tí wọ́n ń dilé mú lẹ́yọ kọ̀ọ̀kan. كان الناس كلهم شبه البهائم ما قدروا وما wọ́n fẹ́ pe àfa àwọn ọmọlẹ́yìn ni àmọ́ kí n tó pè é àfa sàlátì ń bẹ ń jòkó ṣéèkù wọ sàlátì ọlọ́mọsà wọlá bí o ti ń bọ̀ lọ́hùn lọ́dọ̀ wà níyì ọlọ́hùn bàbá tó so mi dé kó àbí mo ti rí dáyàmọ́ndì yìí ń bọ̀ bàbá tó so mi dé kó lásìkò tiwọn ẹ̀yà wa aláfàdà wọn kiri kárí àgbà wọn ẹ sọ àfa àtọ̀sọ tọ́pà fún ọmọ múlẹ̀ kù báwọn láyé wípé dírẹ́fà kí ló wí ńgbà ọkọ̀ ṣe sí i ó ní ànàkúnlá èkó tán bàbá wa àdásàlá ti ní èkó tán sómi bẹ olómi tá ọ̀rọ̀ síra ní ètò ọ̀bẹ nínú jẹ́ rọ́ọ̀sì àmọ́ bàbá ti ń délé ẹ̀jù dànù wọ́n rọ̀ mí sẹ́kọ̀ọ́ bàbá àdásàlá ti ní tó sí gàba bisimilayi ọkọ̀ sì lọ. ọkọ̀ tó kẹ́rù àwa ti ṣe láṣẹ rí yìí èyí ó ti ní owó bíi.
fọkànbalẹ̀ ọlọ́run ní dààmú yín. تبكي الأحبة عشرة وتشوقا. olúborí dà òun dà máa bọ̀ ní kí n tó gbé wá sí fún àáfàá wa àgbà ọmọlẹ́yìn tí bàbá wa là ń jẹ́ àgbà. ìfẹ́ kí n lọ tí wọn náà fi gbogbo ẹwé dàbí obìnrin. dáadáa inú gbogbo àwọn obìnrin sì dùn. ìwọ ló wà nínú wọn báyìí. wọn ni kó mú ndébẹ̀ olúborí yìí gbé báńkì yìí fún ọ mo fẹ́ kí wọn náà wí gbogbo tọ́ba wí ní sí ìjòkó báyìí. ọmọlúwàbí èèyàn ni a máa ń pàdé ẹ̀ púpọ̀ ọmọlúwàbí ọwọ́ ìmọ̀ tìjú ọlọ́wọ́ wọlá gbogbo wa tá a wà bí ọlọ́wọ́ wọlá àwọn àfa lọ́tún lọ́sì wọlá àfa mi tọkọ mi ń kéwú tí mo jókòó tì o ní tẹnugbó bí ọwọ́ ẹni wá bá olúborí sáábí o ní jí yín gbé wọn ò ní jáwá náà gbé ìgbà olúborí ní ìgbàgbọ́ gbogbo tó bá fẹ́ sílẹ̀ bọ̀ ní sílẹ̀. We are here to hear you. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا محمد وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم وما ينقلب على عقبيه فلا يدعو الله شيئا وسيجزي الله الشاكرين ما كان محمد صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ẹni bá ń fẹ́ Muhammad kó náwó ẹni bá ń fẹ́ Muhammad kó dìde ẹ̀rọ bá nàbí dáadáa ní ẹni bá ń fẹ́ Muhammad kó jókòó ẹni bá ń fẹ́ Muhammad kó bá mi sàṣàlátù fún níṣẹ́ ńlá. Fi máa yà nẹ́bí wa Muhammad náà ni pé Allahumma ya Rabbi salli ala Muhammadin wa sayyidi saadati nabiyyi Muhammad. Amin. Allahumma ya Rabbi salli ala Muhammadin wa sayyidi saadati nabiyyi Muhammad. Gbogbo ohun tí a wí omi kí bàbá mi Aṣẹ́kù Bùkárí ọmọ Musa Adámọ́lá ọ̀háyà àtàwù Anábìlà làbìbí kí wọn. Kò sí tẹ̀lé bí kí bàbá kọjá nẹ́bùwà Muhammad. Allahumma rabbi salli ala Muhammadin wa sayyidi saadati nabiyyi Muhammad. Ànábì Allahumma
rí pé mo ti jáde. Wọ́n ń ṣàdúrà fún olúborí. Afáwọn ọmọ rẹ̀ yìí kò fi ṣé òtájú àdáyé ìjọ ìjókòólẹ̀. A gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́jọ́ kó olúborí ọlọ́run ò ní pa ọ́ lẹ́kún. Amina. Olúborí ọmọ bíbá ìwọ̀n bíbá ìwọ̀n. Abájọ wọn ti gbé ìdí ọ sọ̀rọ̀ láti ẹ̀kan. Ẹnìkan bẹ láàrin ẹ̀yin obìnrin yìí. Èyí ó sì bọ́ ọmọdéójó ni bẹ́ẹ̀ ni ó kúrú ni kò ọmọdéójó. Ó sì múra ẹnu bẹ́yìn náà ti mọ bẹ́ẹ̀ ní ẹgbẹ́rì. Ọlọ́run sì mú gbogbo ẹ̀ náà ní kókó. Àwọn tọ́lọ́run sì bù ní gbogbo ẹ̀. Àwọn ti bí ẹ bá jó wáwájú díẹ̀ wọn àtúrì ìbáàsì lẹ́yìn. Àwọn ń bẹ lẹ́yìn. A dúpẹ́ fún Ọlọ́run. Wọ́n ò ní lọ. Gbogbo ẹ̀ làfọ́ ọmọ lẹ́yìn ó sì. Àfa tó ní àlùbáríkà rẹ̀. Gbogbo fánísì ni kò síbi tẹ́ ẹ ti ọmọ lẹ́yìn sí. Tẹ́wà akẹ́kọ̀ọ́ ní ṣe ọmọ lẹ́yìn kan. Mo fẹ́ hand over fún ni. Mo sì tó kí n hand over fún. Àmọ́ kọ́ máa di pé wà láì alájì ò tiẹ̀ ṣàdúrà fún wa. Ẹ mọ iye aago tí mo ti wà ní aago méjì kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ìtọ́jà tètè dé báwọn ní pé torí nǹkan mi ni. Ó kàn mí bẹ lára nǹkan. Ẹni Ọlọ́run bá ṣe báyìí fún tí ọba mọ pé dá tí o sì wá jòkó kò mọ orí Ọlọ́run. Ẹ wo yẹn yóò ti jáde níléèwé yìí tí wọn ò fọkọ wọn dá nǹkan kan lè ní. Wọ́n wá fọkọ tèmi dá nǹkan lè ní màlété. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillah. Wa kullu insani
ṣe wá aṣọ ọmọ lẹ́yìn ní ṣe. gbogbo ẹ̀yin obìnrin ẹ̀yin ni ìyá wa mo bá yín bẹ̀ Ọlọ́run mo bá yín bẹ̀ Ọlọ́run ẹ̀ńtọ́lọ́run bá ní kó mọ iye àdúrà lóyún mo bá yín bẹ̀ Ọlọ́run ọlọ́mọ jẹ́ síléyà. àmín. bẹ́ẹ̀ bá ka gbogbo ẹ̀ náà tán bẹ́ẹ̀ yóò bá rí lẹ́yìn àsí kọ̀ wáyé rẹ̀. ọgbà HM PhD ọgbà OSF gba owó 25 bí ọba aráyé ṣe tí òrílẹ̀-èdè yà tí ń lọ táwọn èèyàn ní kí wọ́n wí kí ni wọ́n wí gan kọ̀ọ̀ráyé wá. وكل إنسان ينفق ممن عنده. ẹ̀yin obìnrin yẹn farabalẹ̀ ẹ̀yin obìnrin ẹ fi ara balẹ̀ sẹ́ẹ̀rí mo ti mọ̀ yẹn pọ́nlé bẹ́ẹ̀ mo mọ̀ yẹn yẹ̀yẹ́ ẹ farabalẹ̀ kẹ́ concentrate ọ̀rọ̀ Ọlọ́run yìí ṣe àsọdànù èlò lẹ́ni lọ́wọ́ tẹ́ fún wa síbi ẹ̀ tí ń lọ $50 mọ́ra wọn tí èèyàn rẹ̀ ń parí abẹ́ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́dọ̀ Ọlọ́run ẹ ti wọ́ọ̀m olúborí ti já wọ́ọ̀m dáadáa. وكل إنسان ينفق مما عنده. ẹ dákun àwọn àfáà bẹ́ẹ̀ ń jòkó mo ti kí àfáà wa ọmọlẹ́yìn mo ti kí àfáà wa Salati àfáà wa ọmọlẹ́yìn tí bàbá wa dàjí àgbà ọ̀gá wa kan security ọ̀gá àwọn security bẹ́ẹ̀ ń jòkó àmọ́ àfáà lẹ́yìn ti di ọmọlẹ́yìn ọlọ́pàá. èyí lè gbọ́dọ̀ palẹ̀ nìyí tẹ́ ìsọ̀rọ̀ tó tẹ́ ìkójí lọ́wọ́ pátápátá irúgbọ̀n ni akínyìn púpọ̀ ọmọ yín lẹ tẹ̀lé wa àwọn ọmọ tí yín ló ṣoríire gbogbo ọkùnrin tí ń bẹ ní ìwà pátá kọ́dà àwọn ọlọ́kadà tí wọ́n ti rí báwa ni tí wọ́n rárá wá páàkì ẹ̀ tí wọ́n jòkó lẹ̀ àwọn ọlọ́kadà wọn ti ń dára wọn jẹun bí bá pẹ́ jù wọ́n pọ̀ Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Mashallah. ẹlòmíràn wá wò mí mo ti dúró ní ebi wọn ni wọ́n gbé èmi kọ́ wọ́n gbé. hamda lirrahmani shukran lidayyani ajẹ́tùmọ̀bí. dawa uhde shukri ajẹ́tùmọ̀bí. ibi àtọ́ni àkọsàlìfàní. àjọ ọmọ ní búrẹ́ẹ̀kì ní bàbá ajẹ́tùmọ̀bí ó sì bẹ̀rẹ̀. ẹ̀mí rọ́bàtà ẹ̀sánù. dákẹ́. خفوا تزفر بالإذعان. mo fi tájú lẹ́nu. لا تكذبوا بالإفساد. لا تحمله بالإسيان. ẹ jọ̀ọ́ máa wà ní kwásù ẹni náà. àfa àwọn ọmọ lẹ́yìn Masha Allah. máa bọ̀ lọ́dọ̀ mi. àfa ńláńlá ni o máa bọ̀ ẹni tí gbogbo àwọn ọmọ dìde wà ní mọ́kàndóró gbogbo nǹkan ló yíye sí ọmọ dúpẹ́ lọ́dọ̀ lọ wọ́n wá pọ̀ gbogbo ọmọ bàbá wọn ni bá gbogbo ọmọ bàbá rẹ̀ ni gbogbo náà sí láyìí bá ọ̀kan bẹ lọ́dọ̀ Rasaki èmi àtẹlẹ́yìn là máa já tọ́lẹ́nu tiẹ̀ pọ̀ wọ́n pọ̀ báwọn àṣé ìtọ́jẹ́ wọn lálùbáríkà bá ní àwọn ọmọ lẹ́yìn àṣé àáfà àgbà máa ń lọ ọbẹ̀ torí mo wádìí ẹ ṣe ọmọlẹ́yìn wọ́n sì mọ kí wọ́n sì ní mímọ́ wọ́n á rí pé àáfà àgbà máa lọ. نهاية وجهك لا أهم سواك ọmọlẹ́yìn ni. حتى أموت ولا هوان هواك
سواك يا باردا تمام بالجميع مريدها كل الملاهي. Inspector máa bọ̀. Inspector ẹ̀yin tẹ́ bá lé ní yín dàrú ní báyìí. Inspector wà mí o, wà lọ mọ́dàlá. Inspector, award of excellence. Ọlọ́run ọ̀dà yín yàn. Bọ́bá tún di mi ìdẹ́ bá ṣe ẹ̀rí Al-Buhari kó ẹ̀múnú àwọn ọlọ́kadà ẹ̀múnú wọn ẹ̀múnú àwọn ọlọ́kọ̀ tí ń wa ọkọ̀ ọ̀ṣù ẹ̀múnú wọn ẹ má jọ ṣe fáwọn èèyàn nìkan ẹ wọ àwọn mọ́rúwá èyí tó gbádùn tó gbogbo ọkọ̀ ló gbádùn èyí tó gbádùn gbogbo èèyàn lè yẹ fi ṣe oríire gbogbo wọn ni ẹ mú. Inspector èlò lẹ fún wọn fún kìnìún àtiwé àdúrà gbogbo ẹ̀ ní kílẹ̀ fún wọn sí ẹ̀wọ̀n yìí ẹ̀ kì í ṣe jẹ́jẹ́ ẹni bí ìyàwó gómìnà yìí wọ́n bá yẹn gbé ọ̀dọ̀ ọlọ́run ẹ bá láwọn lọ bí ẹ̀yin ni ẹ máa gbé wọn lọ ẹ wọ́n jẹ́ nìkan kó gbé wọn lọ lórúkọ yín àti ìyàwó yín kílẹ̀ fún wọn. Ẹ dákun ẹ gbà bẹ́ẹ̀ fún inspector oníṣẹ́ ìjọba ni olóhùn fún yín ní 20,000 naira. Ọlọ́run ní pa yín lẹ́kọ̀ọ́. Àmín. O sì ní ṣiṣẹ́ sí. Àmín. Ọlọ́run ní jásí ìbọn àsìta ọ̀pọ̀n Ọlọ́run ní jọ pa ọ́. Àmín. Ẹ̀dẹ́ bá sáré kò ní bá wa náà. Àmín. Wallahi, I really appreciate. God bless you. Untimely death will never be your portion. Amen. Inshallah. Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Inshallah. Thank you. Really appreciate you, man. And that is ọmọlẹ yìí abájọ sẹ́yìn bẹ́ẹ̀ lórí ẹ ti ṣe roboto ní kí wúnyẹ́ ọmọ ẹgbọ́n ta ń bẹ́ wúru. Ta ló ti bá ibi títí ṣe wá sí rí kò sí? Àwọn èèyàn pọ̀ tó ti bá ibi títí ṣe wá sí rí. Wọ́n wo láìpẹ́ wọ́n wo gbogbo ẹ̀. Wọ́n ní ń bọ̀ next week èmi náà sì wá ìlú gọ̀ọ́nì kò ní mọ bí mo dúró sí. Afáwọn ọmọlẹ́yìn ní wọ́n fún ní àwọ́dù kí ni nílò tó fún wọn. Afáwọn ọmọlẹ́yìn ní ẹ má bínú ó fún yín ní 10,000 naira. Allahu Akbar. Sì ó yẹ kan. Allahu Akbar. Wọ́n lọ́dún mọ́ kiri àfáàláfà mo yọ̀ dá tèmi gba kínní kí n fi ṣàdúrà yìí Ọlọ́run o mọ́ pa ọmọ lẹ́yìn bí ìbá tí ń wílé ẹ̀kọ́ kẹ́ ẹ̀ sí àmì Ọlọ́run o mọ́ yẹ̀yẹ́ ọmọ lẹ́yìn Ọlọ́run o mọ́ dọ̀tí ọmọ lẹ́yìn Ọlọ́run o gbogbo tó ṣe fọmọ lẹ́yìn tínú wa ń dùn sí tínú jẹ náà dùn sí àti ìjókòó tó dùn sí dákọ̀ Ọlọ́run mọ́ fẹ́ kó pamọ́ sí náà. آمين. إنا أعطيناك. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. وصل لربك وانهار. إن شانئك هو الأبتر. آية فوتنا. ما شاء الله. بسم الله الرحمن الرحيم. نعم. الحمد لله. أفا وني قالوا وني سيلي يبي. إن شاء الله. أجتم أبيدا. Wọ́n náà ń gbà wọ́ọ̀dù gbọ́rú. Èló ń bolo ti rówó. Ìdèdúró ọlọ́wọ́ bọ̀ ọlọ́run barika. Àmín. Ọlọ́wọ́ àti àgbáyé àlùfáà mi. Ọlá bàbá wa Aminu tó bí àlùfáà mi. Àmín. Ọlá àdàjì àgbà tó jẹ́ àlùfáà àfáà mi. Àmín. Ọlá Sheikh Tadila Adabi tó wá jẹ́ àlùfáà mi. Àmín. Ọlọ́wọ́ bọ̀ ọlọ́run barika. Ọlọ́wọ́ jọ rẹ̀ lójú o. Jọ rẹ̀ lójú o. Òun ló kó bá Sèǹtánì láyé rẹ̀ fi bàjẹ́. Lẹ́yìn o ti máa nù. Tátú ni. Màámi máa bọ̀. Màámi ni. Ìyá mi gẹ́gẹ́ ni. Mo wà ní Saudi níjọ́ tí wọ́n bì í. Níta wàá fọ haram lọ́wọ́ àti gbogbo àwọn tá a kó lọ.
wọ́n wá pè mí wọ́n ní ájì àwa pè mí ní mo ti fẹ́ bí wọn lóru ta ló wá rí tí ó gbé ọ̀rọ̀ báyìí olówó wà ní bákò ní mo ní dúró mọ́pẹ́ nìkan kan àdúrà gbà ọlọ́mọsá bá sàlékún àlùbáríkà àfáwọn àdúrà gbà. Amina. inú Ramadan rẹ̀ dẹ̀ ni kí ló ń ṣe lọ́wọ́ ó dáwọ́ a sì máa sáwà dákú mọ́ dààmú mi mọ̀ sẹ̀ pariwo tán lórí ibi wá sí ní sọ òun fẹ́ sinmi ni wọ́n ní àwọn olè tí ì sinmi wẹ̀wù bàbá gbé ìyàwó rẹ̀ lọ síbítù èrò bí olóhùn ti ń wẹ̀wù nígbà tí sà mo tún pé gbolódé olóhùn ti dé ìyànà ilé òkè ó tún ṣe sà ó ní náà ló ìyàwó yín lòún wò lọ́kàn yìí lóru rìn náà ní kàbí agogo jí àbọ̀ bàbá gbé nígbà tí wọ́n bí màmú ní kílẹ̀ bí wọ́n láwọn abóbìnrin mo wá pe senior brother mi Sáyìn Adélọ́dún ẹ̀sà ẹ̀dá tó mo fẹ́ sọ ọkọ̀ ìyá sáwà mi èmi pẹ̀lú rẹ̀ nìyá bí àmọ́ ni ẹ̀yìn ọ̀dà mo fẹ́ sọ ọkọ̀ ìyá wọ́n ní náà tó bá ti fẹ́ wọ́n ní alákẹ́jọ́ wọn sọ ní ọ̀rọ̀ bí i Allah. torí ìyá mi ní jẹba màá mi wá ní Mashallah. I love her seriously. This is my mom. ọ̀rọ̀ gbàngbẹ̀gùn bí tó dáa fún. Àmín. èlò lọ́lẹ́ tó fi gbà. Five ọ̀gá. òun náà ṣe ń tẹ́lẹ̀. ẹ bá ń kawé ìsúpí tẹ́lẹ̀ báyìí. 10 plus 5. Plus 5 tó wà mú. rọ́ọ̀dì ara òun náà gbà ní 10,000 naira. ọlọ́run kó pàlùpàlù sí fún wa. Àmín. tàbí ọba yàgbọ́dú ọ̀yà olúborí máa bọ̀ ìwọ mo. lọ́dọ̀ gbẹ̀rẹ̀ bá ń kọ́ bá yàn fọ́tò náà. ó ń fi iná. abáwọn ọmọdé yìí over to you ọ̀fà kí n pèlè yìí náà àwọn ọmọdé yìí ní oṣù yòókù sẹ bí bá tún ní oṣù bàbá wa alájàgbà ní oṣù yòókù. alájà wa Abdulrahman Halima Bídèmí òwúdà Amira ó sì mọjọjọ tó wá sọ wá iwájú olúworí. èyí ló ti gbà olùwọ́n gbà pẹ̀lú 5,000 naira. Allahu Akbar. olùwọ́n fún àlùbáríkà sí ọmọ ilé wọ́n ti gbìyànjú bá ọmọ ilé ìwé boyfriend ẹlòmíín sàgbà kò ní rí owó tó bá délé ìwé mi. ọ̀ya máa bọ̀ wọ́n gbà. sẹ́ẹ̀tì yá. Akramakumullah. Bàbá wa gbà. سل العلم أهل العلم قدما ولا تسل سل العلم أهل العلم قدما أهل العلم ولا تسل سل العلم أهل العلم قدما ولا تسل سل العلم أهل العلم قدما ولا تسل إلى في كما تلافوا عليكم فأبا لهم باسف إلى في قريش. بسم الله الرحمن الرحيم. إلى في قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. Ogun tọ́lọ̀ sí fún wa lọ́mọ ọlọ́mọ ni wọ́n fi bànújẹ́. Àmín. Ọlọ́mọ sì wọ́n bànújẹ́ fún wa. Àmín. Wọ́n sì wọ́n ní bànújẹ́ fún wa. Bismillahi qul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. آمين. Ọlọ́run ojú ọmọ ọ̀hún ti náà ni. آمين. Ẹni ó tún kàn tí ó gbà wọ́dù iṣẹ́ táwọn bàbá bẹ̀ mí nù. Àfọwọ́ ti Amiyu Muhammad Mubarak Ọmọtọ́lá wọ́n ní òsínbẹ́ Ọmọtọ́lá ọ̀dà àwọn èèyàn yín gbọ́ ẹgbẹ́ ẹ̀yàn yín jáde àfọwọ́ mi ti Ami Muhammad Mubarak Ọmọtọ́lá Allahu Akbar àwọn èèyàn yín lẹ́yìn tí káwọn náà tẹ̀lé ń lọ kàn gbogbo ẹ̀yìn tẹ̀lé wa
àwọn tí wọ́n fi náà pè ní ọkọ̀ yìí ní ọkọ̀ àfàwà Bukhari Islamic Society of Nigeria ní a bá fi àbá Buhari tì sókè tọ̀ wọn kọ́dà gàrí kọ́ tà tó wọn bí gàrí ṣe tà tó wọn Indomie ọ̀tà tó wọn bó ti tà tó wọn gbogbo ayé lọ́mọ wọn ọlọ́run ló kìkì sí yín máa jáde sí dáadáa ọlọ́run àjẹ́ kan ṣoṣo ọlọ́run tẹ́ ẹ gbà pé yóò rí bẹ́ẹ̀ èló lẹ́yìn ló fi gbà ẹ̀mí tí ì lówó 10,000 wọn fi kalẹ̀ ẹ̀yìn sì lówó èló lẹ́yìn 10,000 ẹ̀dá aládùúgbò yẹn tí àyàn láìkì yín dáadáa 10,000 ti yín rà 10,000 dẹ àwọn ọmọ iléèwé ní owó lọ́wọ́ ọlọ́ọ̀lẹ́ ọ̀yẹ́sì sẹ́nà lọ́gbà ní pọ́s ó ní wọ́n fẹ́ kàwé kọ́mọ́ bàálù èló nù 10 yìí àwọn tó tẹ̀lé wọn rẹ̀ ọ̀yẹ́ mọ́ fi sí 10-5 11 11-5 12 12-5 13-5 13-5 ọlọ́dọ̀ méje kó rẹ̀ ló dúró síbi ìtàkù òyìn 500 yóò kún òkun kó lè pàdé owó rẹ̀ jẹ́ 14,000 naira sósì pé ìdáwọ́ sẹ́ni kan tó bá láìkì náà tó jòkó lọ tó gbà tí kó lè pọ̀ 1,000 ká ní wọ́n ní kọ́kọ́ rí rẹ̀ ní àmọ́ 1,000 ló kù tẹ́ ìgbà ẹni tó bá lè sàánù rẹ̀ bá ń pè é ó mú wá ẹni wọn náà jáde wọn ọlọ́run jáde o olúborí àfà ni wọn àfà olúborí ẹ mara yín rí olóhùn ní di 1,000 junior lókè àfà yìí lóhùn ní di 1,000 naira látọ̀dọ̀ yín ẹ̀ma bí wọ́n ti jẹ́ ìṣẹ́ra wọn o wọ́n ti kó wa ọlọ́run jọ máa da fún yín sí ó ní bí 10,000 naira gbọ́dọ̀ tóbi ọlọ́run máa jẹ òkú nísìnyí ọlọ́run tí máa ń sáájú òsín jòkó lẹ́ ọlọ́run máa pa ọ́ ọlọ́run máa jẹ wọ́n sì fàyè mọ́ ọlọ́run ní lé ọkọ̀ ní ìsìlámù yóò wọlé àfàtọ́ ọkọ̀ tètè hàmí yóò wọlé ọkọ̀ dúnbẹ́mẹ́ Muhammad yóò wọlé Mubarak wọ́n tún wá ní ọmọ tọ́lá ọmọ lọ́lá tí èkú ni tóbìnrin kan bá fi ọ́ sáfọ èyí tó dájú lọ nígbà ọ̀rẹ́ tàn fún ọlọ́run jogún fún wa ẹni ò rí odò sáfẹ́ ọ tọ́ba dọ́dún tí mo kọ́ máa sanwó ọlọ́run jù lọ lórí ókè Màlété la wà sanwó àdúrà ẹ̀rọ ẹ̀yà àtàní ọba yá ọlọ́run ọba àgbàríkà sí amínà gbogbo àwọn obìnrin tó tẹ̀lé òní ọ̀sẹ̀ nìkan káàdì àgbà sí ní tó bá ilé ẹ̀ka yìí tẹ̀lé ní ìkọ́ lókè ọlọ́run jẹ́ ọ̀dà àwọn ẹ̀dínkẹ́ wọ́n àyíká That's